Omolola Talks TV, enriching the Yoruba culture. Like and subscribe for more. Tó bá tójọ́ mẹ́ta ẹ̀kọ́ àti làkìrà ẹni orúkọ mi ò yí padà ọmọbabìnrin ọmọlúàbí Ọmọlọ́lá Adépéjú èyí tí ń jẹ́ atọ́kùn àti olùdarí ètò fún tọjọ́ òní gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé ìkànnì tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ oòjíire lárugẹ ni àwọn Yorùbá ní ohun tá a mọ̀ la mọ̀ èyí tá a mọ̀ àgbà ẹni òun ló ń ṣe kí àṣà wa kó má bàa parun òun nìkan nìyí òun ló ṣe wà láti máa mú ohunkóhun tó ṣeé ṣe tá a mọ̀ ṣùgbọ́n tá a ti gbàgbé padà wá sí etí ìgbọ́ wa àti ojú ìwòran wa kí n tó tẹ̀síwájú ẹ tẹ̀lé wa ẹ bá wa fẹ́ràn ẹ fi ránṣẹ́ sí àwọn ẹbí ará ìbátan ojúlùmọ̀ àti ọ̀rẹ́ pẹ̀lú nítorí wípé ẹ̀yin náà rí ohun kan tàbí méjì mú lórí ìkànnì yẹn lábẹ́ àkóso bó ti wù kó rí orúkọ mi ò yí padà ọmọbabìnrin ọmọlúàbí Ọmọlọ́lá Adépéjú lónìí kí lohun tí mo mú wá kí lohun tí mo fẹ́ kémi àti yín ó pẹ̀kẹ́lù kí mo fẹ́ ká jíròrò lé lórí kí lohun tí mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò fún lónìí a ó máa sọ̀rọ̀ nípa àwọn oṣù ọjọ́ ọ̀sẹ̀ àti báwo ni Yorùbá ṣe ń ka àwọn nǹkan tiwọn ní ìlànà tiwọn kó tó di wípé ọ̀làjú dé àwọn Yorùbá ní báyìí là á ṣe ilé wa èèwọ̀ ni níbòmíì Yorùbá ní bí wọ́n ṣe ń ṣe nǹkan tiwọn kí àwọn ará ọ̀hún kí wọ́n tó mú ọ̀làjú kí wọ́n tó mú wá bá wa Yorùbá ò ní ohun tó ń jẹ́ ọjọ́ méje nínú ọ̀sẹ̀ kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ní ilẹ̀ káàárọ̀ oòjíire nínú àṣà wa nínú báwa ṣe ń ka nǹkan tiwa a ò ní ọjọ́ méje tí ọjọ́ méje tá a gbà yìí tó bá wá wà ó wà fún ṣíṣòwò káràkátà kì í ṣe pé ó wà fún bá a ṣe ń ṣe àwọn nǹkan tiwa. Àwọn olóyìnbó wọ́n mú ọjọ́ wá nínú ọ̀sẹ̀ tiwọn nínú bí wọ́n ṣe ń ka oṣù tiwọn báwo ni Yorùbá ṣe ń ka oṣù tiẹ̀ ìgbà wo gan lóṣù kínní ní inú ìlànà ilẹ̀ káàárọ̀ oòjíire báwo ni wọ́n ṣe ń kà báwo ni sísẹ̀ntẹ̀lé rẹ̀ Yorùbá ń ka oṣù wọn ní ìyí tó jẹ́ wípé oṣù kínní ọdún ti Yorùbá tó jẹ́ wípé oṣù kínní Yorùbá ní kíkà wọn báwo ná ṣe ń kà wọ́n ní Yorùbá ní kíkà wọn báwo ná ṣe ń kà wọ́n ń kà pẹ̀lú òṣùpá pẹ̀lú òrùn pẹ̀lú báyé ṣe ń yí àti bí ojú ọjọ́ bó ṣe ń rí bẹ́ẹ̀ náà ni àkókò àsìkò bí Yorùbá ṣe ń kà kó tó di wípé ọ̀làjú gbé aago òyìnbó kí wọ́n tó gbé wá fún wa a ní bá a ṣe ń mọ aago bá a ṣe ń mọ àsìkò wo la wà yìí ní ilẹ̀ káàárọ̀ oòjíire oṣù kẹfà òun ni oṣù Òkúdù èyí tó jẹ́ oṣù kínní Yorùbá nínú ìlànà kíka oṣù tiwọn níbi tí a sì ti ní oṣù mẹ́tàlá nítorí wípé àwa yìí ka tiwa ní bá a ṣe ń kà á lóde òní Yorùbá ní ọ̀nà àti ìlànà bí wọ́n ṣe ń ṣe nǹkan tiwọn bẹ́ẹ̀ la ní ọjọ́ mẹ́rin nínú ọ̀sẹ̀ kan ìgbà mìíràn ọjọ́ méjìdínlọ́gbọ̀n tàbí kó jẹ́ ọgbọ̀n ọjọ́ òun ni ọjọ́ tí Yorùbá ní àwa ò ní ọgbọ̀n ọjọ́ tàbí ọgbọ̀n ọjọ́ ó lé ẹyọ kan ìta mọ̀ sí ọgbọ̀n ó lé kan àwa ò ní bẹ́ẹ̀ àwa ní ọgbọ̀n ọjọ́ tàbí ọjọ́ méjìdínlọ́gbọ̀n báyìí ni Yorùbá ṣe ń ka àwọn oṣù wọn ọjọ́ wọn ní sísẹ̀ntẹ̀lé ṣùgbọ́n lónìí kí lohun tí mo tiẹ̀ fẹ́ ká jọ mẹ́nubà gan ohun tí mo fẹ́ ká mẹ́nubà ni ọ̀sẹ̀ tó wà nínú ọjọ́ Yorùbá èyí tí a ti rí ọjọ́ mẹ́rin tí kìí ṣe ọjọ́ méje tó jẹ́ ọjọ́ mẹ́rin tó sì jẹ́ pé ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ni ó ní kí ni Yorùbá ń fi wọ́n ṣe Yorùbá máa nájà nínú ọjọ́ mẹ́rin yìí bákan náà àwọn òrìṣà kọ̀ọ̀kan ní ilẹ̀ káàárọ̀ oòjíire ló ní ọjọ́ títí wọn tó jẹ́ wípé wọ́n ní ọjọ́ tiwọn ọjọ́ kìíní ó wà fún ọjọ́ òrìṣà Ọbàtálá Egígún Ṣànpọ̀nná
àwọn ìyá mi àwọn ni wọ́n ní ọjọ́ kìíní, èyí tí ọjọ́ kejì òun ni ọjọ́ tó wà fún Ọ̀rúnmìlà, Ifá, Èṣù àti Ọ̀ṣun. Nínú àwọn ọjọ́ yìí náà, ọjọ́ ìnájà wà ń bẹ̀, olóko lè lọ sóko, ọlọ́jà lè lọ sọ́jà, ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa bí Yorùbá ṣe ń ka ọjọ́ tiwọn. Kò sóhun tó ń jẹ́ ọjọ́ méje nínú báwa ṣe ń ka ọjọ́ tiwa kó tó di pé wọ́n mú ọ̀làjú wọn mú wá fún wa. Nígbà tí ọ̀làjú dé, òun ni Yorùbá wá wò pé ń tán mú wá yìí ká sọ lórúkọ, ibẹ̀ láti wá fún àwọn ọjọ́ kan, ìkan ọjọ́ Ajé, ìkan ọjọ́ Ẹtì, ìkan ọjọ́ Àìkú, Àbámẹ́ta, Ọjọ́bọ̀, Ọjọ́rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí Yorùbá ṣe sọ wọ́n lórúkọ rẹ̀. Ṣùgbọ́n ṣáájú àsìkò yìí, ọjọ́ mẹ́rin ló wà nínú ọ̀sẹ̀, níbi tí ọjọ́ kọ̀ọ̀kan sì ti ní ṣíṣe kọ̀ọ̀kan tí ó rọ̀ mọ́. Ọjọ́ kìíní, ọjọ́ kejì ibẹ̀ ni Ọ̀rúnmìlà, Ifá, Èṣù, Ọ̀ṣun, tó jẹ́ wípé ọjọ́ kẹta òun ni ọjọ́ Ògún àti ọjọ́ Òsósì. Òsósì kí ni Yorùbá ń ṣe? Kí ni Yorùbá tiẹ̀ ń pè bẹ́ẹ̀? Ọjọ́ Ògún, a ti mọ̀ wípé Ògún, Òsósì yìí náà ó ní í ṣe pẹ̀lú Ògún. Gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ pé tá bá rí kinní kan, á rí kele rẹ̀. Ó ti jẹ́ pé tá bá rí Ṣàngó, ó di dandan ká rọ́yà, tòun ti kele òun ni. Ọjọ́ kẹta tó jẹ́ ọjọ́ Ògún àti ọjọ́ Òsósì, òun ni àwọn òrìṣà tó rọ̀ mọ́ ọjọ́ kẹta yìí. Òrìṣà wo ni Yorùbá ń pè ní Òsósì, àbí kí ló ń jẹ́ Òsósì gan? Tẹ́ bá ń bá wa lọ, gbogbo ẹ̀ náà ni a ó yànnàná lẹ́yọ kọ̀ọ̀kan. Ọjọ́ kẹrin ó jẹ́ ọjọ́ Ṣàngó àti Ọya. Bí àwọn ọjọ́ yìí bí wọ́n ṣe wọnú ara wọn tí wọ́n lọ, òun rèé. Ọjọ́ kìíní, dárúkọ Ọbàtálá, Egígún, àwọn ìyá mi, Ṣànpọ̀nná. Ọjọ́ kejì, ibẹ̀ láti rí Ọ̀rúnmìlà, Ifá, Èṣù, bẹ́ẹ̀ ni, àti Ọ̀ṣun. Bí àwọn ọjọ́ wọ̀nyí bí wọ́n ṣe lọ ní sísẹ̀ǹtẹ̀lé òun rèé, tó sì jẹ́ pé ọjọ́ kẹta, ibẹ̀ láti rí ọjọ́ Ògún àti ọjọ́ Òsósì. Àwọn nǹkan wọ̀nyí òun ni ó rọ̀ mọ́, tí ọjọ́ kẹrin sì jẹ́ ọjọ́ Ṣàngó àti ọjọ́ Ọya. Nínú àwọn ọjọ́ wọ̀nyí, olóko ń lọ sóko, ọlọ́jà ń lọ sọ́jà, oníkáràkátà wọ́n ń ṣiṣẹ́ wọn láì dira wọn lọ́wọ́. Nínú àwọn ọjọ́ wọ̀nyí náà, ibẹ̀ láti ń ná ọjà, tó sì jẹ́ wípé ọ̀sẹ̀ méje ló ń wà nínú oṣù Yorùbá, yàtọ̀ sí ọ̀sẹ̀ mẹ́rin èyí tí wọ́n mú wá bá wa lóde ti tòní. Báyìí ni Yorùbá ṣe ń lo àwọn ọjọ́, àwọn àsìkò àti àwọn ìgbà wọn. Tá bá wá kúrò ńbẹ̀, tá bọ́ sínú ọjọ́. Nínú ọjọ́, báwo ni Yorùbá ṣe ń ka àkókò? Àwọn àkókò wo gan làwọn àkókò tí ó wà nínú ọjọ́? Kí ni Yorùbá máa ń fi àwọn àkókò yìí, kí ni Yorùbá, kí ni wọ́n fi ṣe? Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, ẹ má ṣì mí gbọ́, ọjọ́ mẹ́rin ó wà fún bí Yorùbá gangan, àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń fi iṣẹ́ ìbílẹ̀, wọ́n jẹ́ ọmọ káàárọ̀-o-jíire, wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń fi iṣẹ́ ìbílẹ̀, wọ́n jẹ́ ọmọ káàárọ̀-o-jíire. Kò sí fún pé a fẹ́ rà, a fẹ́ tà. Àwọn káràkátà ọjọ́ méje wọ́n dúró gẹ́gẹ́ bí wọ́n ṣe mú wá fún wa. Ṣùgbọ́n ọjọ́ mẹ́rin yìí kò yí padà, bẹ́ẹ̀ kò dí ohun mìíràn lọ́wọ́ láti ṣe. Mo mẹ́nubà wípé oṣù kẹfà, èyí tí a mọ̀ sí oṣù Òkúdù, òun ni ìbẹ̀rẹ̀ ọdún Yorùbá, nítorí wípé inú oṣù kẹfà yìí, nígbà tá a bá ṣe ọdún Ifá tán, tí òjò tó bẹ̀rẹ̀ sí ní dé nínú oṣù yìí, òun ni Yorùbá ń róye pé ọdún tuntun ó ń bẹ̀rẹ̀ nígbà tí
wọ́n bá ṣe ọdún Ifá tán nínú oṣù kẹfà. Mò ń sọ̀rọ̀ ní bí a ṣe ń lò ó nígbà tójú wà ní dúdú, tójú wà lórókún, tó jẹ́ wípé ohun gbogbo ó rí bó ṣe yẹ kó rí. Ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìsìn, ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ báyìí kọ́ mọ́, ọ̀rọ̀ ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti bí Yorùbá ṣe ń lò ó kó tó di wípé ọ̀làjú kó tó di pé dé. Ọjọ́ méje ó sì wà bó ṣe wà ní ìta ń lò lọ lóde òní, ṣùgbọ́n nínú ọjọ́ méje yìí náà Yorùbá sì ní ọjọ́ mẹ́rin tiwọn, tó jẹ́ pé àwọn ibì kan wà nílẹ̀ Yorùbá tí wọn ò lè ṣe kí wọ́n má tẹ̀lé ọjọ́ mẹ́rin yìí. Ìkan níbẹ̀ òun láti rí orírun ilẹ̀ Káàárọ̀-Oòjíire, èyí tó jẹ́ Ilé Ifẹ̀, níbi tí gbogbo wa tá a ti ṣẹ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Káàárọ̀-Oòjíire, bí ọjọ́ mẹ́rin yìí ó sì wà gẹ́gẹ́ bó ṣe wà, tó sì jẹ́ wípé bó ti wù kọ́làjú ó dé, bó ti wù kásà ó dé, kò sóhunkóhun tó lè yí padà, nítorí wípé orírun ilẹ̀ Káàárọ̀-Oòjíire nu. Báyìí ni ó sì ṣe wà tóhunkóhun tí kò sì yí padà. Ọjọ́ méje fún káràkátà, ṣùgbọ́n ní ilẹ̀ Káàárọ̀-Oòjíire fún ìlànà bá a ṣe ń ṣe àwọn òrìṣà wa, bí a ṣe ń ṣe ọjà, bí ó ṣe yẹ kó wà láyé ọjọ́un àná, ọjọ́ mẹ́rin yìí kò yí padà. Ọjọ́ Ọbàtálá, ọjọ́ Egígún, Èṣù, Ọ̀ṣun, Ọya, Ṣàngó, Ṣọ̀pọ̀nná, ọjọ́ àwọn ìyá mi, ọjọ́ Ògún, ọjọ́ Òṣòṣì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó sì jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí kò yí padà. Tí a bá wá mẹ́nu lé ọjọ́, níbi tí a ti ní àwọn àkókò nínú ọjọ́ kọ̀ọ̀kan. Kí n tó tẹ̀síwájú, ẹ lè darapọ̀ mọ́ wa lórí gbogbo ìkànnì wa, pàápàá jùlọ fún àwọn èèyàn wa tí wọn ò gbọ́ èdè Yorùbá tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ lè darapọ̀ mọ́ ìkànnì Ọmọlọ́lá Talks TV lórí wẹ́bsáìtì wa www.omololatalkstv.com, níbi tí ẹ ó ti láǹfààní àti ka àwọn gbogbo ohun tí mo sọ yìí ní ẹ̀dà èdè Gẹ̀ẹ́sì, níbi tí ẹ ó ti láǹfààní láti kà á, láti ní òye kí ni ohun tí mò ń ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́. Kò yọ ẹ̀yin náà sílẹ̀, ẹ̀yin tẹ́ gbọ́ èdè Yorùbá tó dá yín lójú, ẹ̀yin náà tún lè darapọ̀ mọ́ wa láti ní àgbọ́yé ohun tá à ń wí yìí dáadáa lórí ìkànnì Ọmọlọ́lá www.omololatalkstv.com. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa. Báyìí mò ń tẹ̀síwájú nínú ohun tí mò ń sọ, níbi tí mo ti ní a ní ọjọ́, bẹ́ẹ̀ la ní àsìkò. Báwo wá ni Yorùbá, báwo ni wọ́n ṣe ń ka àsìkò wọn? Yorùbá ń lo oòrùn, òṣùpá àti bí ojú ọjọ́ ṣe rí láti mọ kí ni aago gan, kí ni àkùkọ adìyẹ. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ilẹ̀ Káàárọ̀-Oòjíire a ní òjìji, a ní oòrùn, bẹ́ẹ̀ a ní òṣùpá, a ní bí oòrùn ó tún ní ìpele ní ìpele. Bẹ́ẹ̀ la ní tí àkùkọ adìyẹ tó bá kọ ní àwọn àsìkò kan sí àsìkò kan sí àsìkò kan sí àsìkò kan. Àkùkọ adìyẹ náà Yorùbá ń lò ó láti mọ kí ni ìgbà ń wí, kí ni àkókò yìí, kí ni ohun tó ń sọ. Báyìí ni Yorùbá ṣe máa ń ka ọjọ́ tiwọn nínú ọ̀sẹ̀. Báyìí ni Yorùbá ṣe ń ka àkókò nínú ọjọ́, láti mọ kí ni aago wo ló lù, àsìkò wo ni, kí lohun tí wọ́n fi àwọn àsìkò yìí, kí ni ohun tí wọ́n fi ṣe. Tá a bá wá gbé láti ìdájí tàbí àfẹ̀mọ́júmọ́, ká gbé ní ìdájí àti àfẹ̀mọ́júmọ́. Omolola Talks TV, enriching the Yoruba culture. Like and subscribe for more.